Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Lórí ọ̀rọ̀ tí ń lọ lórí ọ̀rọ̀ bandit, àwọn terrorist, ọ̀rọ̀ awuyewuye, irọ́ òótọ́, irọ́ tọ́pọ̀, òótọ́ kéké. A ní ìmọ̀ràn tá a fẹ́ fún àwọn èèyàn kan tí wọ́n ń dá sọ̀rọ̀ tí wọ́n sì gbajúmọ̀ níbẹ̀. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi òun náà ni wípé mo nígbàgbọ́ wípé táwọn èèyàn bá gbọ́ wa yé o bẹ́ẹ̀ sì gbọ́ ayé ẹ̀ ságbó ìta fẹ́ sọ OPC Sunday Igboho oríṣiríṣi àwọn èèyàn kan tí wọ́n ń jáde bẹ́ẹ̀ wọ́n kálukú ń sọ lẹ́nu wọn wípé àwọn náà fara mọ́ bandit, àwọn sì ń fẹ́ solution. Wọ́n wá fẹ́ fún yín mọ̀ràn especially olóyè Sunday Igboho. Ọ̀rọ̀ ẹnu ẹ̀jẹ̀ á máa sọ. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yín ní wọ́n ní Sunday Igboho ní hatred ẹ̀sìn. Wọ́n dẹ̀ kíyèsí wọ́n máa ń avoid. Ṣùgbọ́n àwọn nǹkan tó bá lè kó bá wa àwọn ò ní dáálé bóyá ó ń sọ àbò ń ṣe. Olóyè Sunday Igboho èèyàn rí lọ́dọ̀ ẹ̀ pé ìfẹ́ Yorùbá èèyàn rí inú ọ̀rọ̀ tí ń sọ, ṣùgbọ́n kó ṣọ́ra fásitì ó sì ṣọ́ra fáwọn tí wọ́n ń tìyàn. Tí n bá níwò ẹ̀ léèyàn tí mo lè sọ fún ni mo ń sọ yìí. Sunday Igboho nítorí pé òun sọ ọ̀rọ̀ tó ní nǹkan ṣèpọ̀mọ́ táwa náà láìkì pé kọ́lọ́n bá ní mú bandit, kọ́lọ́n wọn pa wọ́n rẹ́, kọ́ mọ́ gbúrò wọn mọ́. Gbogbo ẹni tí bá ń kún wọn lọ́wọ́ pátá Ọlọ́run pa wọ́n rẹ́ papọ̀. Wọ́n ti ìṣòro tó nílá náà ni wọ́n jẹ́ fún wa ní everywhere Nàìjíríà. Tí wọ́n fẹ́ pe Sunday Igboho sí àkíyèsí mẹ́rin. Number one, ẹ kẹ́kọ̀ọ́ lára mistake tó OPC ṣe. OPC ti gbọ́n o. Ìbá Bani Adams ní Ààrẹ Ọ̀nà Kakanfò fáwọn tí wọ́n bá gbàgbọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Lórí pé Ààrẹ Ọ̀nà Kakanfò yìí náà sọ̀rọ̀ nípa báwo ni ilẹ̀ Yorùbá ó ṣe là lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí lọ́jọ́ mọ́ máa o. Ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀làjú ju Sunday Igboho lọ kìí ṣe ìbú. Ó ti gbọ́n toró ti ṣẹ́rí nígbà tí wọ́n ṣe mistake. Ó wá dáa kí èèyàn kẹ́kọ̀ọ́ mistake tí OPC ṣe lánàá kẹ́ ẹ mọ́ repeat ẹ̀ lónìí. Sunday Igboho ẹnikẹ́ni tí bá ń ṣe security Nàìjíríà tó ní kò sí òun ò ní fi tọlọ́pàá sí òun ọmọ gbáwájú wọn ni àbọ̀ òun ò fojú neglect wọn. Ó ń tàn ó ń ṣèfòrò lásán ni wọn. Tí àwọn ọmọ Gani bá bọ́ síta tó bá ní gbogbo nǹkan tí Igboho ń ṣe irọ́ ló ń pa mọ bọ̀bọ́ yẹn ni bóyá máa ń ṣe nìyẹn, gbogbo nǹkan tó ń ṣe yẹn irọ́ ni ó ti arrange ẹ̀. Wọ́n fẹ́ lè máa sọ wípé gbogbo àwọn kidnapping tó ń ṣẹlẹ̀ ní the rest of gbogbo ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ lè àwọn ọmọ Gani àti Gani fẹ́ lè máa sọ wípé Igboho ló lọ pé àwọn Fúlàní kan wá máa kógun jà wá, kán máa kidnap, kán lè sọ wípé kó wá gbà wọ́n lẹ̀. Somehow Gumi ìwo tí mo play video ẹ̀ nísìnyìí ó ti fẹ́ sọ. Tí wọ́n bá sọ wípé tí àwọn ọmọ Gani bá bọ́ síta tó bá ní Igboho content creator ni, fídíò tẹ wò tán tó ti bú sẹ́kún tí bàbá Fẹ́mi Fani-Káyọ̀dé FFK tí ó bá jẹ́ content creator ni, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run 2021 nìyẹn o. Lẹ́yìn ìgbà tó ṣe gbogbo ilé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sílẹ̀ tó fẹ́ pamọ́ bẹ̀ tí wọ́n gbé ambulance dání. Ṣé bẹ́ẹ̀ mọ iye ẹ̀mí tí wọ́n pa síbẹ̀? Ṣé bẹ́ẹ̀ mọ iye àwọn èèyàn tán kó ń bẹ̀ lọ sí Àbújá? Ẹ mọ iye oṣù tán lò ń bẹ̀? Ẹ dẹ̀ mọ iye ọdún tí Igboho náà fi ń sàsálà fún ẹ̀mí ẹ̀tọ́ náà ò jẹ́ kó rí ikú tí ò jẹ́ kó rí pa. Mo dẹ̀ tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo wa ta dúró tì financially, emotionally, physically, spiritually and every other way. Àkùṣẹ́ àṣàṣedànù. À ń ṣiṣẹ́ tí ìran wa gbélé wa lọ́wọ́ ni. Ṣé ti rí pé onílẹ̀ wà pẹ̀lú wa?
tó bá ń gbọ́ ìpè mi àṣẹ ti jáde ìyìn dúró lẹ́nu mi o agbé mi ò sórí ẹṣin tuntun orí ẹṣin funfun òun ni Ọlọ́run gbé Ìgbòho sí lẹ́yìn òkùnkùn biribiri ó ti dájú pé ìmọ́lẹ̀ á tàn kí ló fa ẹkún àti àìrórun sùn fún Ganiyu Ige Adams àti àwọn ọmọ OPC ẹgbẹ́ nítorí wọn ò rò ó mò ń ṣàlàyé fún yín mo ní Gani níbi tó ṣiṣẹ́ dé tó tẹ iṣẹ́ dé physically emotionally politically and otherwise ibi tí wọ́n ṣe dé in the next 10 years kò yẹ kí Ìgbòho tí ìgbà freedom láyé àti láyéláyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí wọ́n believe pé ẹ̀yìn odi ni Ìgbòho sì máa wà àwọn làwọn máa jẹ́ jẹ́ inú gò nítorí ẹ̀ ní Ìgbòho ní Gani gbogbo ìgbà láti bí 5 good years tí Ìgbòho sá tó fi arrest ẹ̀ sí Kútọ́nù tó fi wá sí Germany tó fi ṣoríṣiríṣi tó ń yọ lọ sí Nàìjíríà tó ń yọ padà wá àwọn ọmọ Gani bó ṣe ń ní lára ní gbangba yìí náà ni wọ́n ṣe ń ní lára ń gbà yẹn ẹ̀kan mọ́ ní wọ́n sọ tí wọ́n fi hàn Ìgbòho léèmọ̀ wípé wọn bí ire kó wọ inú Nàìjíríà tó bá máa wọnú Nàìjíríà ó máa yọ wọlé ni tíjọba bá rí wọ́n máa pa wọ́n máa sún jẹ wọ́n máa mú kò gbúdọ̀ tó bá wọlé kò gbúdọ̀ wọlé ìwọ tó o bá fẹ́ mọ àṣírí ní àsìkò ìgbà wọ̀nyí tí ẹ máa ń rí Chief Ìgbòho ọmọkùnrin yẹn jẹ́ akíkanjú kì í rírú ẹ̀ rí emut tẹ́ ẹ bá sọ̀rọ̀ emut ọmọkùnrin yẹn ní àyà wọ́n ní olódodo a máa láyà bí kìnìún ó láyà bí ìrá àyà níní yẹn ni Gani fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àyà níní yẹn òun ni àwọn ọmọ OPC fẹ́ gbà wọ́n fẹ́ fi oògùn gbà wọ́n fẹ́ fi ọ̀rọ̀ gbà wọ́n fẹ́ fi bullying gbà gbogbo eléyìí tẹ̀sẹ̀ rí wọ́n ti ń ṣe fún láti ìgbà tó ti arrest tó ti lọ bọ́ sílé Ìgbòho látọdún náà ni Gani àti àwọn boys náà ti ń hàn léèmọ̀ ní ọ̀dà tí ẹ ò mọ̀ mo kàn máa ń sọ bí òwe fún yín ṣùgbọ́n ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo bá ń fi gbogbo ọ̀rọ̀ yẹn tí mo bá làmọ́lẹ̀ ńgbà yẹn ó lè má yé yín bó ṣe yé yín nísìn ọ̀pọ̀lọpọ̀ yín lè rí wípé àdárò tún ti bẹ̀rẹ̀ fi wọ́n sílẹ̀ wọn ò ṣe kankan gbájúmọ́ nǹkan tá à ń ṣe pé kinní kan tí ẹ bá mọ nǹkan tí Gani àti àwọn boys ẹ̀ tí wọ́n fi ojú Ìgbòho rí kó tó gba freedom Ìgbòho respect bá mi na ma you be ó máa ń pèdè kan pé tí àwọn ò bá sọkùnrin kankan lé ọkùnrin mẹ́ta àtàbọ̀ làwọn náà wàláì man dey house man no dey house bá mi òòṣà na ma you be mo gbà fún ẹ hello ẹ kálẹ́ o hello kọ́là ẹ kálẹ́ sá o ṣé dáadáa lẹ́wà o adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo wà lórí live show ni ò ṣe fẹ́ dá sétò ni àbẹ́fẹ́ bá mi sọ̀rọ̀. Ok, ẹ jẹ́ gbé yín sí síkà ẹ ti wá síkà ẹ yá ẹ máa sọ̀rọ̀. Ok ma, ẹ ṣe ò ṣe rí ẹgbẹ́yìn náà kankan fún àwọn ọmọ Yorùbá tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá tá à ń ṣe àwọn tí wọ́n ti àwọn picture ẹ̀rọ pé tó bá jẹ́ picture tẹ́jẹ̀ bá wà ní picture so a ti ń rí wọn tí tán ti jáde sí fún bàbá Ìgbòho. So gbogbo àwọn tó bá ń jáde tó ń gbé sí bàbá Ìgbòho àwọn ẹni tẹ́jẹ̀ wọn mix yẹn ṣẹ́rẹ́ jẹ́ ìyànnà náà kan fún ṣẹ́rí gbogbo alamọ Bello Turji ní north bó ṣe ń pa àwọn èèyàn sí tó yẹn tó bá jẹ́ ọmọ Yorùbá ní gbogbo àwọn ọmọ Yorùbá a máa takò a máa kọ̀yìn sí tó ti yẹn but tí gbogbo wa ti pẹ̀lú bóyá ń ṣe yẹn tá a ti kọ̀yìn sí yẹn àbínú a lè fà níjọba lọ́wọ́ but tó bá jí bí ó wá ń jà fún ẹ̀tọ́ ìran Yorùbá pẹ̀lú bóyá jẹ́ kó ti pààyàn yẹn o ta ni Yorùbá ṣe rí nìyẹn o ta ni ẹ̀ ń sọ nípa Bello Turji mo fi ok Bello Turji ẹ̀ ń fi ṣe sample ok mo fi ṣe example ṣùgbọ́n ẹ bóyá pààyàn tó yẹn so tó wá yí bírí bí ìran Yorùbá ṣe rí nìyẹn o tó máa yí bírí pé wọ́n á ń jà fún ẹ̀tọ́ Yorùbá pé no òun ìdí tó ń ṣe àṣìṣe ni òun wá ń jà fún ìran Yorùbá òun táwọn àwọn ọdẹ rí èrò ọkàn ẹ̀ tòótọ́ pé lóòótọ́ ló gbé dání tọkàntọkàn tòótọ́ ẹ̀wọ̀n pé ara Yorùbá máa tẹ̀lé bẹ́ẹ̀ni bí ìran Yorùbá ṣe rí nìyẹn pé no ayé ìgbà yẹn nìyẹn but eléyìí tó ti máa yí wà padà yìí eléyìí tó gbé dání ó fẹ́ yọ wá kó nù wàhálà ni so ṣẹ́rí gbogbo àwọn tó ń jáde fún bàbá Ìgbòho gbogbo ó yẹ kí làákàyè tiwa ti sọ pé àwọn ilé wọn ṣe ara ọmọ Yorùbá bàbá Ìgbòho dẹ̀ pààyàn rí kò ń ṣe
jalè rí kò fàdíyà rí so bàbá yẹn fúnra ẹ̀ ti set record ó ti set integrity. láti ìgbà ayé ìjà Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ lọmọkùnrin yìí ti ń jà yìí tó ti bẹ̀rẹ̀ ìjà òmìnira tí gbogbo àgbáyé ti mọ̀ ẹ máa gàn sọ. so bàbá yẹn ti èmi tẹ̀ ti mọ̀ wọn láti gbà yẹn látọdún náà gbà yẹn because àwọn sísá àtàwa wà ní yunifásitì àwọn adẹ́sí wa àti fẹ́ parí so àbí àti fẹ́ parí secondary school so gbogbo gbà yẹn mo ti mọ̀ bàbá yẹn lọ́dún náà so sẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé ṣe mọ̀ pé sẹ́rí gbogbo àwọn tó wá ń jáde fún bàbá yẹn gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ ká ti mọ̀ pé ọ̀tá àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá làwọn yẹn because ọ̀fẹ́ rí fúnlẹ̀ Yorùbá so and then téèyàn bá dẹ̀ wọ́n dáadáa ẹ máa rí pé number one hatred wà lára wọn lára tiwọn gangan sí bàbá yẹn that's number one. Gani ò fẹ́ kẹ́nìbọ̀dì dún yàtọ̀ fóun nìkan. tábà lè wá wò dáadáa táwọn fínífíní a máa rí i pé àwọn gbogbo ẹni tó bá ń gbógun ti bàbá yẹn ó ń gbógun ti ilẹ̀ Yorùbá ni ìyẹn bàbá Ìgbòho ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ń gbógun ti bàbá yẹn ó ń gbógun ti àwa ilẹ̀ Yorùbá ni because kò sí kankan nu wọn tó lè jáde láti lọ kojú àwọn ìgbòho so ìwọ tó o bá jáde tó wá ń gbógun ti pé ṣé òun nìkan ni ti lórí náà ṣàjáde èmi náà ṣe gbà èmi náà ṣàwo a máa sọ pé o fẹ́ gborí ju òun lọ òun ò jáde òun jókòó sí ibì kan òun kágbádá white òun kiri òun fi cash out òun yẹn ló expect báwọn ọmọ Yorùbá máa tẹ̀lé ẹ lójú ṣé rí ẹ̀rọ Yorùbá jẹ̀dá kan tó yá sí pé ẹni tó bá gbà wọ́n lójú ikú wọ́n máa fún ní accolade so gbogbo wa kò sẹ́ ìwọ̀n ọmọdé ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín ṣé rí mo béèrè kan lọ́wọ́ ọmọ mi is 7 years old so going to 8 years old mo béèrè pé dárúkọ jagunjagun ẹyọ kan ṣoṣo nílẹ̀ Yorùbá ọmọ 7 years old ẹ mọ ẹni tó pè ní ó ní bàbá Ìgbòho Ìgbòho dẹ̀ sì sọ kínní yẹn nínú másọ̀ òyìnbó ńgbà tán ni wọ́n dárúkọ jagunjagun wọ́n dárúkọ ara wọn wọ́n nítorí tó bá béèrè lọ́wọ́ àwọn ọmọ kéékèèké gan lé ní pé dárúkọ jagunjagun àwọn aṣọ pé Ìgbòho náà máa kọ́kọ́ dárúkọ. Ìgbòho bẹ́ẹ̀ ló ní bàbá Ìgbòho kan tọmọ ẹ sọ fún mi. You see life. mo ṣàdúrà mo ṣe ẹ láyé àdúrà fún. so because ṣẹ́rí nídìí bí a máa ká máa gbàgbé nígbàgbọ́ tí gbogbo ẹnu tí gbogbo wa pé àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tó fẹ́ yẹ kí ilẹ̀ Yorùbá dàrú ni because Yorùbá máa ń sọ̀rọ̀ kan máa ní oní portfolio bóyá mo wá sí ìlú yìí mo gbé portfolio wá mi ò rí jájẹ so kò ní kàn gbogbo má jà lù nǹkan tó kàn máa gbé portfolio tó gbé náà ló máa gbé lọ so òun làwọn tó ń jáde tó ń sọ̀rọ̀ burúkú sí bàbá yẹn àwọn oníbọ̀. tó já sí wípé ọmọ ọkọ ó máa dúró tán kí ilé bàbá ẹ̀ má bàjẹ́ ṣùgbọ́n ọmọ àlè ìgbà tí òun ṣe lé bàbá ẹ̀ bó bá lè bàjẹ́ òun gbá tún lọ kógun láti ta kó wá já wọn àbí ìgbà tí òun ṣe lé bàbá ẹ̀. làákàyè mi yẹ ẹ ti gé ẹ̀jẹ̀ bó ṣe rí gẹ́lẹ́ ni so gbogbo wa láti wà focus so ó jẹ́ kí bàbá rẹ̀ ṣe dá wọn lóhùn tó tọ́ in fact iṣẹ́ ẹ má jẹ́ tọ̀ yìí tí kò síjọ́ tí bá ti fojú kan ilé alààyè báyìí gbogbo yín pátápátá máa ń ṣàdúrà fún yàtọ̀ sí 2x2 o. ẹ ṣé bàmí God bless you thank you for your contribution baba you are welcome my regards to my kid o ẹ má bá mi kọ́ ọmọ mi yẹn o àgọ́ àtọ̀ o àṣerere láyé ìṣerere aṣojú gbogbo wa o lágbára lọ́wọ́ náà kò ní kú mọ́ wa lọ́wọ́ o God bless you sir you are welcome sir. ṣé tí ń gbọ́ tí wọ́n bá wá sọ wípé Ìgbòho content creator ní 2026 ṣé content creator lélẹ́yìí ní 2021 ṣé bàbá Fani Káyọ̀dé kọ́ la rí lẹ́gbẹ̀ẹ́ wọn wàá rí genuity nínú ẹkún yẹn he was touched pé ìjọ wo ni ìran Yorùbá wá dì báyìí ẹ wo àwọn ọmọbìnrin wa ló wá di nǹkan tí Fúlàní wá ń rẹ́pù àwọn ìyá wọn á jí láàárọ̀ wọn á gba ọ̀nà oko lọ eléyìí tó ń jí lọ sọ́jà ní gangan Ìbàràpá gbogbo ẹ̀ àwọn Fúlàní á dá wọn lọ́nà wọn á wọ́n wọ́wọ́ gbó
wọ́n rí bọ́bọ́ wọn wá lálàkíbo lálá yáúyáú òjò tó pàjẹ́ òjò tó pa big mummy lóru ni wọ́n ní bó bá délé kò lè ròyìn oníkálùkù wá fi ṣe iṣó inú ẹ̀ àmúmọ́ra ni oníkálùkù wá ń gbé ó ń gbé Ìgbòho wá nígbà tó wá ó bú sẹ́kún ẹjọ́ ṣé content creator nìyẹn that was 2021 this is 2026 kéèyàn máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn láti 2021 kó dé sì dúró lórí kinní yẹn títí dìsín kí ẹ̀yin kan kẹ́ẹ̀dẹ̀ sì máa sọ wípé irọ́ ni ṣe ló ń parọ́ fún wa. Ìgbòho kì í ṣe content creator kì í ṣe inú Yorùbá Nation ni Ìgbòho ti ṣẹ̀ṣẹ̀ make orúkọ Ìgbòho as far as ìgbà ọ̀rọ̀ ìjà Mọdákẹ́kẹ́ àti Ìfẹ́bímì tí ẹ̀ mọ́ mọ́ọ̀chì nípa ẹ̀ lọ́dún náà tí ìjà yẹn ń ṣẹlẹ̀ lálálá ṣùgbọ́n à ń gbọ́ nínú ìwé ìròyìn tó ń gbé ní pọnlápọnlá bí wọ́n ṣe ń ṣe kí ni bí ìjà yẹn ṣe ń lọ lálálá láàrin Ìfẹ́ àti Mọdákẹ́kẹ́ adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bá wa pa náà tẹ̀ ó sì wà pẹ̀lú wa ń bẹ̀ lónìí. ní ìgbà yẹn lèmi ti ń gbọ́ Ìgbòho òòṣà ta ló ń jẹ́ Ìgbòho òòṣà yìí ó fọwọ́ kọ̀ǹtró ìbò Ìgbòho òòṣà wọ́n lẹ́ni náà láyà wọ́n lẹ́ni náà ò ga púpọ̀ Ìgbòho gbàtẹ́mi ò dẹ̀ kúkú ṣe jagunjagun tí ò sí nǹkan tó kàn ókè ó ní nǹkan tí èrò pé bí a máa pàdé wọn láyé ń tèmi àṣà ń gbọ́ torí ìwọ tó bá kò sí bó ṣe máa gbọ́ ìjà Mọdákẹ́kẹ́ àti Ìfẹ́ tó ò ní gbọ́ Ìgbòho as a matter of fact Ìgbòho yẹn gan ló jẹ́ kí ìjà yẹn òun ló jẹ́ kí Ìfẹ́ àti Mọdákẹ́kẹ́ kó wá popular ìjà yẹn kó popular everybody wá ń tẹ́tí sí pé ta ló ń jẹ́ Ìgbòho yìí tán ló ń ṣe gbá tó ń ṣàwò fún ìwọ tí o wá jẹ́ ọmọ OPC tó yẹ ká ẹ pera yín ká ẹ pé Bíríkótó ká ẹ pé Gani ká ẹ fi sáàárín wípé ọ̀gá ẹ wá ibo lẹ ti ṣẹ̀ṣẹ̀ gbé ibo lẹ ti ṣiṣẹ́ kí ni àwọn nǹkan tẹ́ ẹ ti tẹ̀ mọ́lẹ̀ tí ò yẹ ká ẹ tẹ̀ ẹ jẹ́wọ́ fún wa kí a lè mọ irú ọ̀nà tá a máa fi support yín ká lọ ṣàtúnṣe torí ọ̀nà ìparun lẹ̀ ń ṣán fúnra yín yìí o dèmọ́ tẹ́ ṣe ń gbógun ti Ìgbòho nílẹ̀ Yorùbá níran Yorùbá ń kẹ̀yìn sí Gani dèmọ́ láyé Gani ń jóná dèmọ́ láṣọ iyì Gani ń fàyà pẹ́rẹ́gẹ́dẹ́ dèmọ́ lógo Gani ń wọlé bí àrá. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa kò yín gbọ́ ó dàbọ̀.